ọ̀tọ̀ lẹ̀sìn ẹ̀sìn dàgbò bẹ́yàn bá fẹ́ fara mọ́ Ọlọ́run tó fẹ́ rálì jẹ́nà wọ̀ tó fẹ́ sayé eré ewé àtegbò wà fún ìwòsàn ni ẹ̀sìn gan fúnra rẹ̀ náà ìwòsàn ló náà torí gbogbo àwọn nǹkan táwọn fi ń ṣe tàdáwà táwọn fi ń hàn tú táwọn ewé àtegbò ni bọ́mọ bínú bá ń ọmọ ní abá hàn tú fọmọ tí a bá fọ́ fọmọ téèyàn bá nígbàgbọ́ nù ẹ̀ yóò sì lọ ewé àtegbò wọn fi ń ṣe kálàmù tí wọn fi ń hàn àti wà látàrán hàn sí inú ògbónà wọn ti lọ gé ewé àtegbò dá gbogbo ẹni tí ń jẹ ẹ̀fọ́ rírò tí ń jẹ ewédú tí ń jẹ àmàlà tó léwé àtegbò dá èyí tó ń ti tanra ẹ̀ jẹ so kéèyàn má tanra ẹ̀ jẹ o ewé àtegbò àtẹ̀sìn kò sí kankan tó bára wọn wí ẹ̀sìn òtakò ẹ̀sìn òtakò àlàáfíà ń tẹ́ gbẹ̀yàn bá fẹ́ bó bá jí láàárọ̀ tí ò bá lè lọ kírun déédéé tí ò lè rùkú dáadáa kó léwé àtegbò ẹni ó bá lálàáfíà ni ó sin lọ́hùn pẹ́ o. eléyìí kò sí pé bóyá wọn kẹ́míkà rárá natural herb ni tọ́yọ́ bàbá ṣe ń lò ẹ̀rọ àwọn China wọ́n ti develop tí wọ́n ti lọ sókè gan ṣọ̀tẹ́yà bá di pé ó dúró lórí oògùn tó fọkàn sí tó ń lò òun náà rí wípé ilẹ̀ adúláwọ̀ ká máa dúpẹ́ fọ́lọ́. àgbo ló dáa kọ́ làgbo òbílẹ̀ kọ́ lo àgún wàlẹ́ ọ̀dà láàfíà ọ̀ọ́tẹ̀yàn méjì mọ́lẹ̀ wọ́n ṣe yé lẹ́ẹ̀kan náà ká lọ wájú ká lọ ẹ̀yìn ká bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ kan náà ká mú nǹkan àìwé àtegbò ló lè ṣe o. so eléyìí jẹ́ ìwúrí ọ̀rọ̀ ká tọ́jú ara ẹni nípa tewétegbò ó ti kúrò ní àwàdà. wọ́n máa ní àjídèwé kò sí yàtọ̀ síwé àtegbò inú wọn ló máa dùn gbà tó bá léwé àtegbò ọmọ mọ̀ pé ọ̀gá náà lọ. ẹ̀dá àgbo tọ́lọ́ wa kì í ṣe nínú àdògán àfikún fi ń ṣe àgbo ilé ètò ìsìn ilé tí 3 phase kiri ìta ni tó wá fi ṣe àgbo ó máa lẹ́bí tó fi ń hit ó dá sí pé omi tó bá kún ilé yìí ó máa hit lọ máa hó ṣọ̀ṣọ̀ṣọ̀ láàrin 10 minutes a máa hó gidi gan so àìsàn tó wá ti ṣàgbé ẹ̀kẹ́ ọ máa rọ́ sínú ilé kátó ilé àṣà pàṣẹ sínú ilé ìpadà àṣà máa rọ́. wọ́n ní ká mẹ́yìn lọ́wọ́ ọ̀tún ká wá mẹ́yìn lọ́wọ́ òsì káfẹ́yìn rìn títí kẹ́lẹ́ lù sẹ́yẹ ẹni tí ò ní yin ni ò ní yin ni èmi ò sọ tó lórí ibú o tẹ́lẹ́kàn o béèyàn gidi bá dé yàyé lónìí ẹni a bá fowó tọ́ tó bá wá wò lọ wò bọ̀ pé nídìí ewé àtegbò ó yẹ kó kan sára sọ́lọ́ kó sì kan sára sọ́lá dùn. MDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsan wọn kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékè téńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní rajà product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ìkẹjà Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 0912-907-4004. bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. Yorùbá Gidi TV. ewé àtegbò ti lọ wájú ó ti kọjá báwọn èèyàn ṣe ń rò ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yóò bá mà gbogbo ẹni ó bá dé àyín lẹ́nìí nílé iṣẹ́ bàbá wa aládò Holy Peace a ń tàn mọ̀ pé ọ̀rọ̀ ewé àtegbò ti kọjá bóun ṣe ń rò ó torí wípé ibi tá a wà ẹgbẹ́yàn bá nílùú òyìnbó lòun wà lónìí ẹnìkan ò lè jíyàn ewé àtegbò ló sì bí wọ́n ti dìfẹ́lọ́pù ìmọ̀ nípa ewé àtegbò tó pọ̀ gómìnà ránṣẹ́ wá àwọn èèyàn kàǹkàǹkà nínú ìjọba wọ́n ránṣẹ́ wá láti Àbújá tí gbogbo wọn tá a péjú pésẹ̀ ń bí ilé nì
táǹjọ ń ṣàjọyọ̀ tá ń sí iléeṣẹ́ Holy Peace, iléeṣẹ́ aládò níbi tí a ti ń fi ewé àti egbò tí a fi ń tún tọmọ ènìyàn ṣe. A máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run púpọ̀. Wọ́n ní ká mẹ́yìn lọ́wọ́ ọ̀tún, ká wá mẹ́yìn lọ́wọ́ òsì, ká fẹ̀yìn rìn títí ká dé lu ìṣẹ́yẹ ẹni tí ò ní yin ni ò ní yin ni. Èmi ò sọ tó lórí ibú o tẹ́lẹ́gàn o. Béèyàn gidi bá dé yàyé lónìí ẹni a bá fowó tọ́ tó bá wá wò lọ wò bọ̀ pé nídìí ewé àtegbò ó yẹ kó kan sára sọ́lọ́run kó sì kan sára sọ́ládò. Ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn lẹ́lẹ́kẹ́mi wọn ogun kí nǹkan wọn má bàjẹ́ tọmọtọmọ. Gbogbo wa tá a wà níbí lè ní ká mórí délé ní rọrùn. Gbogbo ẹni tó náà láníyàn dáadáa tínú rẹ̀ nínú lè ní kọ́lọ́run pín dáadáa náà kárí ẹnì kọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ ni ó rí lágbára Ọlọ́run. Àmọ́ wọ́n ní fáwọn èèyàn tí wọ́n máa ń sá fún àgbo. Ẹ ṣeun, ṣé ẹ rí èèyàn ìtara ẹjẹ o. Àgbo ló dáa. Kọ́ làgbo òbílẹ̀ kọ́ lo àgún wà lẹ́ọ̀dá láàfíà. Ọ̀ọ́tẹ̀yàn méjì mọ́lẹ̀ wọ́n ṣe yé lẹ́ẹ̀kan náà. Ká lọ wájú, ká lọ ẹ̀yìn, ká bẹ̀rẹ̀ sẹ́ lẹ́ẹ̀kan náà ká mú nǹkan. Ewé àtegbò ló lè ṣe o. Òun ò ní kẹ́míkà kankan nù, ọ máa bu ni odidi kọ́ọ̀bù kan kọ́ọ̀bù láàárọ̀ kọ́ọ̀bù mọ́ bá bàbá wa tàná ṣe sínú ní ẹbí ń lo 120 ẹlòmíín lo 130 ni wọ́n máa ní àjídèwé kò sí yàtọ̀ síwé àtegbò. Gbogbo wọn tó ń gbọ́ mi lénìí iléeṣẹ́ bàbá aládò Holy Peace ni mò ń tí ń bọ́ sọ̀rọ̀ wá gba ewé àtegbò kí ara rẹ̀ ó náà wọ̀n kínú rẹ̀ ó dùn kó sùn láyọ̀ kó jí láyọ̀ kó dìde kó ṣe kébélé ẹ̀kan náà inú rẹ̀ wọn náà máa dùn gbà tó bá ewé àtegbò ọmọ mọ̀ pé ọ̀gá lọ́lọ́run ọ̀gá lọ́ládò bó ti rí náà ni. Orúkọ mi ni Alhaji Abdulrasaq bàbá òtítọ́ lójú world star reader and alternative therapist. Mo rí pé aláàjì ní ẹ̀sìn ewé àtegbò ojú ò lẹ́yẹ káfíńwò. Ẹ̀sìn ọ̀sẹ̀ rí ọ̀tọ̀ lẹ́sùn. Ẹ̀sìn dádúró béèyàn bá fẹ́ fara mọ́ Ọlọ́run tó fẹ́ rálì jẹ́ńgẹ́ wọ̀ tó fẹ́ ṣayé eré. Ewé àtegbò wà fún ìwòsàn ni. Ẹ̀sìn gan fúnra rẹ̀ náà ìwòsàn ló náà. Torí gbogbo àwọn nǹkan táwọn fi ń ṣe tàdáwà táwọn fi ń hàn tú táwọn ewé àtegbò ni. Bọ́mọ bínú bá ń ọmọ ní abá hàn tú fọmọ tí a bá fọ́ fọmọ. Téèyàn bá nígbàgbọ́ nù ẹ̀ yóò sì lọ. Ewé àtegbò wọn fi ń ṣe kálàmù tí wọ́n fi ń hàn àti wàhálà táwọn hàn sí. Inú ògbó náà wọ́n ti lọ gé. Ewé àtegbò dá gbogbo ẹni tí ń jẹ ẹ̀fọ́ rírò, tí ń jẹ ewédú, tí ń jẹ àmàlà tó léwé àtegbò dá ètò ti tanra ẹ̀ jẹ. So kéèyàn má tanra ẹ̀ jẹ o. Ewé àtegbò àtẹ̀sìn kò sí kankan tó bára wọn wí ẹ̀sìn òtakò o. Ẹ̀sìn òtakò àlàáfíà ń tẹ́ gbẹ̀yàn bá fẹ́ bó bá jí láàárọ̀ tí ò bá lè lọ kírun déédéé tí ò lè rùkú dáadáa kó léwé àtegbò ẹni ó bá lálàáfíà ni ó sin lọ́hùn pẹ́ o. So torí bẹ́ẹ̀ ewé àtegbò ti kọjá bá a ṣe lérò Ọlọ́run yóò tún máa túbọ̀ dáa sí. Yeah, sure. Lónìí ọjọ́ 17 oṣù kẹjọ 17th August 2023 a wà nílùú Abẹ́òkúta ní ibi tá a ti ń ṣí factory ìyẹn ibùdó tí wọ́n ti ń ṣètò àwọn oògùn ìbílẹ̀ lọ́nà ìgbàlódé èyí tó jẹ́ ti iléeṣẹ́ bàbá aládò ìyẹn aládò healing center. Níbẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn àjọ tó jẹ́ ti ìjọba láti iléeṣẹ́ ìjọba ti wá láti bá wọn ṣe ohun tó kàn báyìí náà ni pé ká mú yín yíká iléeṣẹ́ yìí kí ẹ lè mọ kí ni ó wà fún, àwọn ètò wo ló ti wà ńlẹ̀, kí ni àwọn àǹfààní tí ó ṣe ọmọ adúláwọ̀ pẹ̀lú bá ṣe ṣe àgbékalẹ̀ ibi láti ọ̀dọ̀ ẹnu bàbá aládò lẹ́ẹ̀tì gbọ́ ọ̀pọ̀lọpọ̀. Ọlákúnlé Fásùgbà lórúkọ tèmi. Congratulations sir. Ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́ o, àdúrà wa ó gbà o, iléeṣẹ́ wa máa gbòòrò. Ẹni pé iléeṣẹ́ bàbá aládò àwọn tá a ṣe ìgbò ìbílẹ̀ tá a sọ di ti ìgbàlódé, a ò dún ní wá, a kì í ṣe àìmọ̀fólókó nílẹ̀ Nàìjíríà yìí àti lókè òkun.
àti ní ilé-iṣẹ́ nílùú Èkó àwa wò pé nílùú Abẹ́òkúta yìí a ní fáàmù lóòótọ́ tá a gbin àwọn oògùn tá à ń lò sí ṣùgbọ́n ẹ̀ka níbi láti máa produce àwọn oògùn yẹn la fi nílùú Abẹ́òkúta òun la fi dá fáàkì kalẹ̀. Eléyìí ló jẹ́ ìkẹlò. Eléyìí ló jẹ́ ìkejì wa tí a máa ní. Ìkan wà lẹ́kọ̀ọ́, ìkan dẹ̀ wà ní ìlú Abẹ́òkúta báyìí ìyẹn ní Ìta Ọ̀sìn nílùú Abẹ́òkúta ní àdúgbò tó pè ní Ọpẹ́ ibẹ̀ ni a wà. So èyí la ṣí ó wá láti Ministry of Health wọ́n bá a ṣí. The chairman Board of Traditional Medicine Ogun State àwọn ni wọ́n commission ní ìbàyí lónìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run báyìí tẹ́ jẹ́ oníbàárà wa tí ẹ nífẹ̀ẹ́ sí wa iléeṣẹ́ tẹ̀yìn náà gbòòrò ẹ dẹ̀ ní ṣe àìsàn tí ò gbóògùn ẹ ṣe gan. ẹ mú wa yíká ẹ ṣe o ẹ ṣe o ẹnì kọ́kọ́ ní orúkọ ọgbà ẹni tí kì í àbí then tá a bá wọlé ẹ máa bọ̀ ibi ìjókòó àwọn reception rẹ̀ ibi ìjókòó àwọn èèyàn wa tó máa ń dáhùn àlejò lóhùn ẹ̀rì wọn kúrò tí wà díẹ̀ láti space bẹ̀rẹ̀ tó jẹ́ sample tó ní pàpà supply àwọn pharmaceutical store àwọn òwò ìbàdàn a ṣe ìgò a ṣe oṣooṣo a ṣe organic organ a ṣe holy nutrition powder iléeṣẹ́ àbá aládò àwọn la ṣe ẹ̀rí pé oògùn ìbílẹ̀ ó ti kú òbí a ṣe sọ́ sí àwọn èèyàn fẹ́ ká ṣe oògùn ìbílẹ̀ níbi tó bá ń ṣe oògùn ìbílẹ̀ tó bá mọ́ tónítóní nítorí tí àbá máa lò sẹ́nu ó yẹ kí bẹ̀rù mọ́ tónítóní ẹ̀rí pé àwọn èèyàn tẹ́ bá ní ẹ̀kọ́ mẹ́rin dé sí lọ́dọ̀ ló ti gbé wá ó ṣe ìwọ̀n ló parí lọ́dọ̀ ẹ̀kọ́ ọmọ náà ń ta wá ní Manchester so ẹni tó jẹ́ ẹni tó ti ra oògùn wa rí tó jẹ́ ẹni tó súnmọ́ ẹni tó wà ń bẹ̀ àwọn náà dé yẹn tó ti ń sìn first ọ̀nà wa tọ́ wa gbé sí location yìí so pension wa rẹ̀ a ní àwọn oògùn lóríṣiríṣi tó jẹ́ for hypertension ni àti ẹ̀fẹ́ tó yẹ ká tó mú ọ́fíìsì tọ́jú wa rẹ̀ tó jẹ́ ọ́fíìsì alága ọ́fíìsì wa rẹ̀ níbi tá a gbé sí gẹ́gẹ́ bí ìdájọ́ sọ pé oògùn ìbílẹ̀ ó láti jẹ́ ibi tó mọ́ tuntun ẹ̀rí pé a ní sọ pé a ní CCTV camera àwọn tó ń ṣiṣẹ́ fún wa aláti máa ṣọ́ wọn tí pé kò ní sí pé wọ́n ṣe mistake ara aláti máa ṣọ́ wọn ọ̀gá iléeṣẹ́ òyìnbá nínú gbogbo ọ́fíìsì ẹ̀gbọ̀n bọ́ láti nílé ilé iṣẹ́ gbogbo inú ọ́fíìsì wa tí agbóhùn dá àwọn àlejò lóhùn lẹ́yìn ìgbà yẹn ọmọ yẹn ẹ wo bíbá yìí tó ṣe báyìí fún yín ni pé àwọn kan wà tí à ń tọ́jú fún àìsàn iṣan ara tí wọ́n ní àìsàn stroke àbí wọ́n ní arthritis tọ́jú rheumatism a bá fún wọn ní oògùn pé òun bá fún wọn ní kó lọ́ọ́ massage ara ṣùgbọ́n wọn kì í rí massage so wọ́n láti rí pé a wá ní láti fẹ́ ọ̀pẹ́ ti gym ọ̀bí ní physiotherapy center herbal physiotherapy center àwọn kan bá wà níbà yìí tó bá ti ń wá á massage wọn tó bá ní stroke because of mídìí ní stroke wọ́n ti lò wọ́n ti wà okay n tó kù fún wọn ní pé wọn ò ṣe exercise déédéé ẹlòmíì àkọsùn ẹ̀ tọ́lẹ̀ ní àìsàn stroke láàárọ̀ láti rìn lọ orí bọ̀ so ọmọ wá síbí ọmọ rẹ́gísítà wọ́n máa ṣe massage fún wọn á dẹ̀ máa mọ́nítọ̀ wọn wọ́n yẹn ṣe massage fún wọn máa wo BP wọn so láti òbí àgbo wọn respond dáadáa ìyẹn yàrá gbà yìí nìyẹn. Yàrá gbà yìí ẹ̀rí pé ọ́fíìsì kékeré lẹ́yìn ohun tí ọ́fíìsì wà fún láti ṣe test fún àwọn tí wọ́n bá wá wọ́n á wo sugar level wọn wọ́n á wo BP wọn àkọ́kọ́ fún ọ̀nà oògùn lásán láti pé àwọn fínífíní kí ni tí ó ṣe lágbo ara ẹni wà pé oògùn míì pẹ́ kó lò tètè sí kọ́ bá complication fún àyàfi kí a test kárí pé tó lè lo oògùn tí oògùn ìbálára mu bí ìlà ṣe wà nìyẹn ẹni ìdáyẹ̀wò sí ní factory ọ̀dọ̀ wa níbi ẹ̀rí pé ní Nàìjíríà kí ẹ ṣe gbúgbọ̀ báyìí àfi kó ní iná a ní jẹ́ a ní ìjọba a tún ní solar because tí o bá ní solar àwọn òògùn táwọn pè sáàbù nínú ibà ẹsẹ̀ obí tó bá wo bí ibà yìí dàbí lab ni tí ti ń sìn a ní microscope bí àti ọ̀tà fún gbogbo ọ̀tọ̀ ọ̀nà bá lò àwọn òògùn láti wo toxicity òògùn ìta kéjì báyìí fún nìyẹn tí a ní ti ń sìn so bí o ṣe wà yẹn so ìyẹn kò bẹ̀ àwọn ibà yìí bá wò ibà yìí òun ni ìyá tá à ń kó àwọn materials wá sí àwọn ìbò tá à ń lò lóríṣiríṣi ibi tá à ń kó sí ilé ṣe rí ìtòfin jẹ́ aṣíbà ní standard NAFDAC standard láṣẹ bíbà yìí ó ní iná tí tó bá ń tàn síbẹ̀ tó bá yìí tàn náà yẹn síbẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ kòkòrò bíi mold tó máa jáde nínú àwọn rúùtù báyìí iná yẹn ló máa pa gbogbo àwọn ike tí à ń lò ìta fi ń ṣiṣẹ́ fún àwọn customer iná yẹn ló máa pa òun ni àwọn rúùtù àṣìṣe tá à ń lò tí a fi ń ṣiṣẹ́ ẹgbẹ́ ẹ̀rí pé pé ó ní ó heat tó pé heater wà nínú ẹ̀ a ní heater nínú ibà tó pé òun ló máa gbẹ àwọn kíní fún ara rẹ̀ èdè ẹ̀sìn tí ẹ̀ máa dó ibà pẹ́ jù òun tàn ẹ̀rí pé ẹ̀rí làágùn tó wé yẹn ó máa heat ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni iná tó ń pa àwọn pathogens tó wá jáde nínú àwọn oògùn yẹn nìyẹn
àwọn plastic yòókù ẹ̀ máa kó síbàyà àfi kó gba eré tó wà nínú ẹ̀ tètè ẹsẹ̀ so yàrá ìbàdàn ti ń ṣe yẹn. àwọn yàrá ìbàdàn náà kó finish product sí àwọn finish product ló wà nígbà yẹn ẹsẹ̀ ìwé tó lè ṣe pálí tẹ̀wé gelatin yẹn pálí gelatin òun náà fi ń ṣe capsule pálí gelatin òun ni ilé ọmọ import ẹ̀yìn láti Indian so òun ni a fi ń ṣe gelatin ìyàwó finish product yẹn pé ó máa wà lórí pallet oògùn gbọdọ̀ sí wà nílẹ̀ lẹ́yìn lásán nítorí pé ilẹ̀ ẹ̀bọ̀ ó máa ń mèsì so ibà yìí ni àwọn tá à ń lò fún àwọn báyìí ẹ̀rọ àwọn tẹ̀lé àwọn tó bá ṣiṣẹ́ nìyẹn wò yìí ṣùgbọ́n tó bá ṣiṣẹ́ àwọn nìyí tó jẹ́ àwọn tó wà nínú factory tó ń bá wa ṣiṣẹ́ so àti àwọn tó ń jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ náà lọ́la ní ètò fún àwọn tó yẹ kọ́ iṣẹ́ ìbílẹ̀. àwọn tó wà ní tó ń ṣe ẹ̀kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni nígbà yìí production room wa lélẹ̀ production room wa lélẹ̀ kéde ẹ̀sìn production room wa lélẹ̀ ẹ̀rí pé kó tó ní pé a lè fi omi ta omi jáde nínú lẹ́lẹ̀ láti lè fi ṣe oògùn omi ẹ̀ máa ń pass through nǹkan mẹ́ta níta ẹ̀rí a ní filter wọ́n pè ní sand filter yẹn loamy soil clay soil máa filter ẹ̀ a ní yẹn níta then a tó wá ní ilé ìdíje pé tó bá ti ń wọnú ẹ̀ tó wá kíyàn tó rọ ẹ̀gbó tó bá wọnú ẹ̀ àwọn plug ẹ̀ lọ́mọ́ná ó máa pa ẹ́ nísìsiyìí tó bá wà ní ó lè máa add chlorine sí then agbó tó wà kí n ṣe nínú àdògán àfikún fi ń ṣe àgbo ilé ètò ìsìn ilé tí 3 phase kiri ìta ní tó wá fi ṣe àgbo ó máa lẹ́bí tó fi ń heat ó tàbí pé omi tó bá kún ilé yìí ó máa heat lọ máa hó ṣọ̀ṣọ̀ṣọ̀ láàrin 10 minutes a máa hó gidi gan so àṣẹ tó wá ti ṣàgbó yẹn kẹ̀ ọ máa rọ́ sínú ilé káàtó ilé àṣẹ máa pàṣẹ sínú ilé ìpadà àṣẹ máa rọ́ ń bí báyé ń ṣe àgbo yẹn nìyẹn so níbàyí tébù yìí ẹni pé ó ní labeling side yóò kákọ́ ṣe àgbo yẹn tán káàkó síbàyí ó máa dry àbáfi ìtàlá fi dry ẹ̀ nígbà máa ní bẹ̀rẹ̀ so bí a ṣe níbàyí tí a jẹ́ production room àtúwájú labeling room náà fún àwọn ẹ̀rọ. Fún àwọn tó bá ṣàfihàn afẹ́ ní bẹ̀rẹ̀ so eléyìí jẹ́ ìwúrí fún gbogbo Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ wípé ọ̀rọ̀ ká tọ́jú ara ẹni nípa tewétegbò ó ti kúrò ní àwàdà ibi tí àwọn bàbá aládùn Holy Peace tí wọ́n gbé lọ yìí in fact it's a great job so inú wá dùn sí ọlọ́wọ́n jẹ́ kí bíbá ẹ̀kọ́ tó máa lọ sókè rí àmọ̀ràn wá fún gbogbo adúláwọ̀ ní wípé ewé àti egbò ti kọjá bẹ́ẹ̀ o ẹ bá wo gbogbo surroundings àti environment yẹ rí wípé in hygienic way òun náà ni wọ́n fi ń produce gbogbo oògùn ohun táwọn oògùn òyìnbó òdè ní nínú òun náà ni wípé eléyìí kò sí pé bóyá wọn kẹ́míkà rárá natural herb ni tọ́yọ́ bàbá ṣe ń lò ẹ̀rọ àwọn China wọ́n ti develop tí wọ́n ti lọ sókè gan ọ̀sẹ̀ bá di pé ó dúró lórí oògùn tó fọkàn sí tó ń lò òun náà rí wípé ilẹ̀ adúláwọ̀ ká máa dúpẹ́ fọ́lọ́run èyí tọ́lọ́run gbé sí bíbà yìí tó ń ṣe orin àbáládùn ìmóríire ni Ọlọ́run ní tó bàjẹ́ láéláé. bí ẹ ṣe rí ni then tọ́wọ́ àkọ́ta compound ayé ẹ̀rí ara àwọn tó bá ṣẹlẹ̀ wó bẹ́ẹ̀ níwájú bẹ́ẹ̀ tó táwọn máa ń ṣe ni pé a ní ẹ̀rọ grinding machine tó bá ti gbé root yẹn sínú ẹ̀ grinding machine ó máa grind ẹ̀ tó bá grind tó ẹ̀ máa lọ kó sínú heater tó wá padà heat ẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ìlú tó bá yẹ ṣe àwọn oògùn yẹn nìyẹn so pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo àwọn tó bá fẹ́ ra àwọn ọjà wa ní anywhere ní world kan pe nọ́mbà wa àbí kan yọjú sí wa ní ìlú Abẹ́òkúta nọ́mbà náà ní 08028121088 08028121088 ẹ tó bá fẹ́ ra àwọn oògùn wa ní Manchester àwọn tó ń bá àtà ń bẹ̀ ní New York àwọn tó ń bá àtà ń bẹ̀ ní Indianapolis ẹ máa ra àwọn oògùn ara ń bẹ̀ àwọn oògùn tá a ṣe dẹ̀ ti mọ̀ àwọn tí ò tí mọ̀ ṣá kí n ṣàlàyé fún wọn a ní osconto capsule tó máa ń ṣiṣẹ́ fún èérí inú kíkùn inú dídùn àbí ẹ̀yìn ríro àbí kí níyẹn máa gálábàádù ẹlòmíì bloating òun ló ṣeéṣe tí ẹ máa lo osconto capsule àbí osconto mixture ó dáa fún
ilé iṣẹ́ wa iná láti gbé ṣe. A tún ṣe olómi ẹ̀ torí pé ẹlòmíràn ní pé olómi korò láyé ṣe oní capsule. Lẹ́yìn ìgbà àwọn náà la ṣe Lego herbal mixture, Lego mixture, blood purifier ni, blood thinner ni. Most people tó máa ń ní àìsàn stroke, ẹ̀jẹ̀ dídì ló máa ń fà. Tẹ́jẹ̀ dídì ti dì tó wá wọnú ẹ̀jẹ̀ tó wá lè pump ẹ̀ lọ sí inú ọpọlọ. Ìyẹn máa ní stroke, ìtọ́ máa ń pè ní atherosclerosis tó máa block veins. So àwọn náà la ṣe Lego herbal mixture. A ṣe organic organ ètò máa ń ṣiṣẹ́ fún hepatitis B tó lè máa ń ṣiṣẹ́ fún liver. A ṣe aládùn therapy tó ń ṣiṣẹ́ fún blood pressure. A ṣe holy root vision powder tó máa ń clear ojú. Gbogbo ẹni tó bá ti fẹ́ àwọn oògùn yìí ẹjú sí iléeṣẹ́ aládùn healing center pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run bá ṣe àìsàn tí ò gbóògùn. Nípa fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí ìmọ̀ ni tí a fẹ́ kọ́ wọ́n kọ́ ní university of Ibadan àti Lagos ní Nàìjíríà. Tí a fẹ́ kọ́ practical one ẹ máa bọ̀ ní iléeṣẹ́ aládùn research center pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run bá a máa gbà fún Ọlọ́run. A ní ẹ̀kọ́ sí torí púpọ̀ ẹlòmíì àwọn bàbá wọn náà lóògùn lé wọ́n níwèé ògùn lé ṣùgbọ́n níbi pọ́n ọ̀làjú tí ò dá wọ́n gbé ogun bàbá wọn gbé sọnù ẹlòmíì tí ẹ lọ jó ogun abẹ́rẹ́ nítorí ẹ̀sìn ṣùgbọ́n àbọ̀ nílé iṣẹ́ aládùn healing center àtakò ẹ̀sìn nítorí pé tí à ń ṣe ń bí ìwòsàn péńbélé ni ẹ̀rí pé nínú ilé iṣẹ́ alẹ́ ti wòye ẹ̀rógùn ń bẹ̀ ẹ̀rọ́bàtálá ń bẹ̀ àkọ́dí àwọn tó ń ṣe o ṣùgbọ́n ilé iṣẹ́ ilé yìí fún ìwòsàn ara ni pẹ̀lú gbọ́dọ̀ lọ́ba a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn. Nọ́mbà rẹ̀ lẹ́ẹ̀kan sí ní Nàìjíríà 08028121088. Egbògi àwọn baba ńlá baba wa ó sì ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ó sì ń jẹ́ bíi tàtijọ́ bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ jẹ́ kí ó kú. Ìyẹn ló fà á tá a fi ṣe àgbékalẹ̀ Holy Peace Research Center. Kò kí ń ṣe àkọ́kọ́ tí a máa ní ní a ti ní ìlú Èkó. Ní aládùn healing center a ti ṣe ìpinnu láti ṣe ìgbélárugẹ ewé àti egbò fún ìtúsílẹ̀ adúláwọ̀. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Masali kaoribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tólúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe. Oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sá dalikaba Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó tí ì rí Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọ́mọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà
ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmí sà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀ jẹ́ a jọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n ṣọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wọ́mísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè wọ́mísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ jájọ gbàdúrà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù stay blessed in Jesus' name. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.